ọ̀làwọ̀ ṣe Allah. Ọlọ́kan Allah bí mo sì ṣe sọ fún wa Allah. Kámọ́lá lọ́kan Allah bí Jésù ṣe sọ fún wa Allah. Kámọ́lá lọ́kan Allah bí Muhammad ṣe sọ fún wa Allah. Kájúkájú ẹsẹ̀ wá sí bẹ́sẹ̀ Ìsìlámù Allah. Ẹ̀sìn ni ó kó wa kó Allah. Ìwà ni ó kó wa kó Allah. Ohunkóhun tá a lè dáká fi gbẹ́sìn yín ga Allah. Ipòkípò tá a lè wá ká fi gbẹ́sìn yín ga Allah. tó máa lò ó tó máa jíṣẹ́ á lọ síbẹ̀ lọ máa dúpẹ́ ìyẹn wá ń kọ́. àníṣe n tó bá ti kó nínú ṣe méjì ni o ẹyẹ ńlá o kéèyàn jẹ́ oníṣègùn pásọ̀ lè jẹ́ oníṣègùn babaláwo lè jẹ́ oníṣègùn tí wọ́n bá gbọ́ oògùn tó lò lọ́wọ́ ẹ̀ ìyẹn ò ní kó lọ ṣe babaláwo tó bá lò tó bá gbádùn àbàbà ẹ ṣeun àná o kò sọ dára wò ẹ kó máa sọ wẹ̀ bí ọlọ́run bá sọ tó mọ ewé àti egbò tó bá gbé fún ẹ pé lọ máa lo ilé yóò jẹ fún ẹ kó lọ dúpẹ́ lọ́wọ́ pásọ̀ kò ní mínì ewu ẹni kó wọ chọ́ọ̀chì yẹn lọ láti torí pé the same tó bá ṣe wọ́n níjọ́ ló máa wọ lédì náà o kò sí àtọ̀ ní ṣọ́ọ̀ṣì àti lédì o àwọn máa ń fi ìfowópamọ́ sọ̀sọ́kùsọ. ìyàtọ̀ ẹ̀kọ́ tó wà bẹ́ẹ̀ ni pé wọ́n máa ń ṣí ṣọ́ọ̀ṣì wọ́n máa ń ti lédì wọ́n máa ń ṣí ṣọ́ọ̀ṣì lọ́ máa ń ti lédì tó bá jẹ́ ara wọn kò lè wọ́ bẹ̀ ṣùgbọ́n ṣọ́ọ̀ṣì ò lè wọ́ bẹ̀ níyà o bọ̀tí kó bá pa ẹ́ mọ́ bẹ̀ tó bá jẹ́ muslim ọmọ àpáàlì. Thank you. I think that's èmi wá ní ìbéèrè kan kẹ́ ẹ tó lọ. Why are you a Christian? ẹjọ mi tí kò ń ṣẹjọ now. Question tẹ́ béèrè yẹn question tí ó lágbára ni. èmi lè dáhùn tèmi o. ẹ ti béèrè màá lè dá yín lóhùn. Okay. nígbà tí mo wà nínú oyún. ẹ máa gbọ́ o now. èmi kọ́ ni mo dára mi. bẹ́ẹ̀ni. bàbá àti ìyá ló ṣe playing ball. Of course. ọgbàrá wọn. tí wọ́n win ní goal. Of course. tí wọ́n produce Honorable Gbenga. bẹ́ẹ̀ni. ìgbà tán dé produce Honorable Gbenga tán ìlànà tí ọ̀tọ̀ yìí sí òní máa tàn. síwájú mi. tí mo bá dàgbà tí mo wá ń kúrò nínú ẹ̀ mi ò rí ẹ̀ṣẹ̀ torí kò sí nínú wa tó ṣe pé tí bàbá bá sọ pé bàbá yìí tọmọ náà bá sọ pé àtàǹgórá lòun fẹ́ gbà ó máa dà pé ọmọ àlè ni. ṣùgbọ́n tí bàbá ò bá sí mọ́ tí òye yí ẹ bóyá báìbù yẹn ló yí ẹ ní ìmọ̀ títí ẹ I'm not saying something bad for you to go there. That is the question. ṣẹ́rí mo láìkì dáhùn yẹn gan. ṣẹ́rí ń tẹ dáhùn yẹn gangan ní problem gbogbo ayé. gbogbo ẹ tó jẹ́ Christian láyé lẹ́yìn problem wọn nìyẹn. àwọn Muslim kan náà wà bẹ́ẹ̀ o. tẹ́pọ́nì àwọn náà nìyẹn o. pé a ti gbọ́ dáàdì mi mọ́mọ́ ni yàrá ìyá sunu náà kọ́ ni mo lọ ṣọ́ọ̀ṣì ẹ̀fí problem ni. tó bá kú wọn á get out. torí wọ́n ń ṣèṣì nítorí bàbá àti ìyá wọn ni. mentality ó nọ́mà bẹ́ẹ̀ tó tún máa ń dùn mí ni pé àwọn kókó àtàwọn òbí wa ń ṣe tá à kí n bá wọn ṣe. bí kíní yẹn sà. ẹ ṣeun ẹ jẹ́ máwọn oníṣẹ̀ṣe fún àpẹẹrẹ. wọ́n ní ṣẹ̀ṣẹ̀ làgbà ló tún fẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ jọ̀ọ́ ṣé ṣẹ̀ṣẹ̀ máa ń lo náà nẹ́pà. àwọn lo náà ìyẹn ṣe òun lórí o. tí ẹ bá fẹ́ kú lẹ́kọ̀ọ́ lọ Abẹ́òkúta ẹsẹ̀ ni àwọn gun mọ́tò. wọ́n lo fóònù ṣé ṣẹ̀ṣẹ̀ nìyẹn.
Sunday ẹ̀ṣẹ̀ ni ṣe gbọ́ rí. Àwọn àbáyé dẹ̀ lọ ṣọ́ọ̀ṣì Sunday. Wọ́n ọ̀dẹ mọ̀ inú àwọn náà wọ́n ní. Wọ́n ọ̀dẹ béèrè. Kéèyàn lọ ṣọ́ọ̀ṣì ní ọjọ́ Sunday. Ẹ̀ṣẹ̀ ni. Mo rò pé ọjọ́ ìsinmi la pè. Irọ́ Sunday lọ́jọ́ ìsinmi. Sabbath day Saturday ni. But ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ míì ní Sunday. for 7 days tí Ọlọ́run fi create àwọ̀ ẹ̀yìn. Sunday ló bẹ̀rẹ̀ Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday ní 7th day tó fi sinmi. First day of the week ní Sunday òun la wà lẹ́nu. Ẹ̀kọ́ sẹ́mọ́sẹ̀ míì sìn ọ̀sẹ̀ yẹn ti parí lánàá. Ṣé ti ní sìn? Òkè lọ ṣọ́ọ̀ṣì yọ Sunday ń sìn o. Ọ̀dẹ bẹ̀rẹ̀ Sabbath di Ọlọ́run Saturday ní fún Israeli. Sunday lọ́jọ́ ọṣẹ́ àkọ́kọ́ wẹ́ẹ́ ká lọ bí sẹ́yìn ní Sunday ń sìn. Ọ̀sán ló lélẹ̀ wa lọ́wọ́. Àwọn tó ní Christianity náà fi sí Sunday tó rọrùn làwọn bọ́ọ̀lẹ̀ róòmù tiwọn. Ìjọ tó ń bọ̀ òru wọn lọ fi Sunday to announce tàbí lọ church. Sunday ìjọ tó ń bọ̀ òrùn ní ìjọ yìí. Wọ́n yìnbọn róòmù dàárọ̀ yìí. Bẹ́ẹ̀ ṣe lọ ṣọ́ọ̀ṣì àwọn lọ sí rédì. Bọ́lá ń pè ní rédì àjọ máa fi. Ilé di ilé awo ìwòbí ẹlẹ́bọ ilé òòṣà. Ìyẹn jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì. Ǹjẹ́ ẹ mọ̀ pé ká máa dijú gbàdúrà ẹ̀ṣẹ̀ ni? Mi ò rí yẹn pé ẹ̀ṣẹ̀. Lọ́nà o. Ṣé Jésù dijú gbàdúrà rí ní Báíbù? Èmi ò rí Jésù rí. Kò dijú gbàdúrà rí náà o. Èmi ò rí Jésù rí. Kò dijú gbàdúrà rí láyé. So ohun tí èmi gbélé ayé bá òun náà ni mò ń. Èmi wá fẹ́ wá kọ̀ lẹ́sìn ìtẹ́gbélé ayé bá yẹn. Ìtẹ́gbélé ayé bá ní pé àwọn bá máa ró ìró ni wọ́n wọṣọ bẹ́ẹ̀ ṣe wọṣọ yìí. Àbọ̀ tẹ́lẹ̀ wá gbà yẹn. Ojú ò tí là ń gbà yẹn. Ojú ti wá là tí wọ́n sì wá ṣọ́ọ̀ṣì dàárọ̀ yìí. Ẹ̀gbọ́n mi ojú tí ó là àwọn ọba àbá yín ṣọ́ọ̀ṣì náà lọ kó tó máa ró kó tó máa wọṣọ. Ojú tí wọ́n là wọ́n tún sì ń lọ ṣọ́ọ̀ṣì ọ̀hún. Wọ́n lè sìn àwọn náà ń bá gbà yìí. Wọ́n ti modernize ẹ̀. Wọ́n ti modernize ṣọ́ọ̀ṣì náà. Kò sí bóyá wọ́n build the altar. Wọ́n ti modernize ẹ̀ rèé. But now we dey build the altar. Modernization ni pé Sunday ká gbé sí Saturday padà. Modernize ẹ̀ nìyẹn. Ká máa lajú ẹ̀ka tó gbàdúrà. Modernize ẹ̀ nìyẹn. Ká máa róró ìró làwọn ṣe láti wọ́n ju modernize yẹn already. Gẹ̀ẹ́sì wọ́n yẹ modernization tó ń kó báyẹn náà. Bọ̀bọ̀ ṣe ń bá a láti jọ yẹn tó ìbò ti gbé wá. Lọ́yìn ṣe dàárọ̀ yìí. Ìṣòro yìí lọ pẹ̀sẹ̀ ni Jésù lọ sóòrò rí. Kò lè ní kó máa lọ. Ẹ wo lẹ́ǹtì tí wọ́n ń gbà yẹn. Lẹ́ǹtì tó ń gbà. Ṣé Jésù ní kó gba lẹ́ǹtì? 40 days bọ́lá ti rí. Òun lè sẹ́tọ́ lè gbà á lóhun. Jésù gba ogójì ọ̀sán àti ogójì òru. Òun nìkan ò gbó bẹ́ẹ̀ sẹ́yìn lè gbà. Èmi ń gbà. Ogójì ọ̀sán. Bẹ́ẹ̀ni. Báwo lẹ ṣe ń gbà? Màá ka ti Jésù fún ọ báwo lẹ ṣe ń gbà? Sometimes wa. Ẹ̀wọ̀n pè ní ẹ̀wọ̀n 40 and 40 nights. I know. 24 hours nìyẹn o. Times 40. Tèmi bá fẹ́ bẹ̀rẹ̀. Má bẹ̀rẹ̀ ní àárọ̀ èyí. Mo ò ní jẹun. Láti ìgbà tí n bá ti bẹ̀rẹ̀. Mo ò ní jẹun. Títí ọjọ́ tí déèsì yẹn bá. 40 days. Yes. Ẹni mú mi. Ẹni jẹ for 40 days. Ẹni jẹun. And 40 nights. God is answer my prayer. Ẹ̀gbọ́n tí mò ń sọ. Ẹja dákẹ́ náà. Ní jẹ kankan láti day 1. Ní mú kankan láti day 1. Yes. For 40 days. Yes. Ẹja dákẹ́. Ẹ̀wọ̀n tó rú mi lójú. Even scientists wọ́n lè sustain omi nìkan for 20 days. Omi nìkan ni o. Ṣé o? Wọ́n tún wà fún omi nìyẹn o. Ṣé o? Now wá ní mú kankan. Ẹ má bínú. For 40 days. Ilé tó ní kálukú ti jáde ọ̀tọ̀. Ìsùn tó fún. Ní break. Ilé tó ní kálukú. Okay. Jáde ọ̀tọ̀. Okay. Nǹkan tó fi
tí mo sọ fún yín dáadé ni pé gbogbo all those questions now. ìyẹn ló yẹ kẹ́yìn tí ṣiṣẹ́ lórí ẹ̀ àwọn dáàdi yóò wọ̀n yẹn. ẹ dúró. Now tí mo bá mú yín ní ọ̀rẹ́. Okay. Maybe you are my classmate in school. Okay. Mo máa béèrè question. Okay. Ọlọ́run bless me fún yín. Okay. Ohun tí mi bá mọ̀. ìyẹn máa béèrè ẹ̀ náà. That's my own. ẹ̀ náà. So ẹ̀yà dákẹ́ ẹjọ́ náà. the Muslim now. Báyà pé mo fẹ́ mọ̀. Okay. Báyẹ̀ ṣe ń close mọ́ yín. Ẹ máa fi òye. Ẹ máa fi tọ́nà fún yín. Okay. But èyí tí mo ti mọ̀ yẹn. Òun náà ni mo ṣì mọ̀. ẹ̀ náà. So those misquotes pé bóyá àwọn tó ti mọ̀. Wípé wáyé kan sì lè gbá research lórí yẹn. Kò sí wọn lọ ní ìlànà yẹn rárá tẹ́lẹ̀. ẹ̀gbọ́n tí mo sọ ẹ̀ gẹ́ẹ̀tì mi ṣe rí tó ẹ kàn ka báìbù ni wọ́n á ti change ẹ̀ wọ́n ẹ̀ ka báìbù rárá pásítọ̀ mi sọ pé iná ń tẹ̀lé and that's the problem. òkè fún àpẹẹrẹ nísìn ẹ jẹ́ ń béèrè kan wá ǹjẹ́ ẹ mọ̀ pé Judas kọ́ ló fi Jésù wọ́n ṣẹ́ gbọ́ rí. Pé Judas lówó. òun kọ́ ló fi Jésù wọ́n bàtàn fẹ́ mu. Mi ò gbà yẹn gbọ́. ẹ wá gbàgbọ́ lálẹ́. Mi ò gbà yẹn gbọ́. alẹ́ máa gbàgbọ́ lálẹ́. àwọn máa gbàgbọ́ lálẹ́ ṣe máa fún ọ. ẹ máa gbàgbọ́ lálẹ́. Bọ́s mo ìkan tèmi kà. wọ́n kà fún wa. Òun ló fi Jésù wọn. ó dẹ̀ sọ pé tán bá wàá fún mi kọ́ lẹ́nu. fi ẹnu kàn. So nǹkan táwa kà. ṣeun bá a ṣe John chapter 18 ìyẹn kan gbọ́ tuntun lálẹ́. That's ẹgbẹ́ sá. ṣé ẹ̀ka yorùbá rẹ̀ ó yẹ ẹ̀ka. Just give me the chapter. John chapter 18 verses 4, 5, 6. John chapter 18 verse 4, 5, 6 verse 4 to 6. All right, sir. Oya. Nítorí náà. Ìta ń gbọ́ ni pé Júdásì ló fẹnu kò Jésù lẹ́nu tí wọ́n fi kí ni wọ́n fi mú. Ẹ wá gbọ́rọ̀ sí Júdásì plane bí. Nítorí náà. Bí Jésù ti mọ ohun gbogbo tí ń bọ̀ wá bọ̀ òun. Bẹ́ẹ̀ni. Ó jáde lọ. Ó sì fún ọ pé ta ni ẹ̀yin ń wá? Bàtò rérò. Ó bì pé ta lẹ̀ ń wá. Wọ́n sì dá a lóhùn wípé. Wọ́n dá a lóhùn pé. Jésù ti Násárẹ́tì ni. Jésù là ń wá. Jésù sì fún ọ pé èmi nìyí. Ta ló fi Jésù hàn? Nǹkan ọ̀fọ̀ aṣọ́ọ̀ṣì ọ̀tọ̀ ni o. Tí Báíbù ń sọ ọ̀tọ̀ ni o. Ẹgbọ́n jọjú kan. Ẹ̀ẹ̀mejì ló bí wọ́n. Júdásì ọmọlọ́mọ ó dúró jẹ́jẹ́ ni. Kàṣíwájú ẹ̀ máa gbọ́. Àti Júdásì pẹ̀lú. Júdásì pẹ̀lú. Ẹni tí ó fi hàn. Ó dúró ni o kò ní. Ó dúró pẹ̀lú wọn. Ó dúró ni o. Nítorí náà. Torí náà. Bí ó ti wí fún ọ pé. Wọ́n gbé. Èmi nìyí. Wọ́n bì sẹ́yìn. Wọ́n gbé. Ẹ̀ta fẹ́ mú rè. Wọ́n bù sẹ́yìn. Wọ́n sì ṣubú lulẹ̀. Wọ́n ṣubú léra wọn. Nítorí náà. Torí náà. Ó ti bí wọ́n léèrè yìí pé. Wọ́n lè pín. Ta ni ẹ̀yin ń wá? Tẹ́lẹ̀ ń wà. Wọ́n wí pé. Ọ̀nà náà gbé. Jésù ti Násárẹ́tì ni. Jésù là ń wà. Jésù dáhùn pé. Ó dáhùn pé. Mo ti wí fún yín wípé. Àgbọ̀. Èmi nìyí. Ṣé tí ò dùn yín? Èmi nìyí. Ǹjẹ́ Ó wá ní ìjẹ́. bí èmi ni ẹ̀yin bá ń wá. Ìbá jẹ́ kí mi lẹ̀ ń wá. Ẹ jẹ́ kí àwọn wọ̀nyí kí wọ́n máa lọ. Ìwé ti pọ̀ ju kí ló dé mo pa yẹn ni. Àbísí ẹ̀kọ́ nìyẹn. Ṣé mo pa yẹn yẹn wéléwélé? Ẹ máa lọ jáde ibi tẹ́fẹ́ mú rè. Pọ̀ ẹ̀mú Jésù nìyẹn o. Ìdásò kí n sí ẹ o. Wọ́n parọ́ ọmọlọ́mọ ni o. Ṣé ẹgbẹ́ yẹn rí? Táwọn ọ̀bá yín mọ̀ nìyẹn o. Ẹ wá mọ tuntun mi lálẹ́. Wọ́n yẹ ká Báíbù rárá ni. Láwọn máa ń gbọ́ àtàwọn Kírísítẹ̀ rárá. Láìtì wọn ni lórí tó mọ̀. Òkè yín ẹ̀ tún wò. Ìyẹn ìbéèrè kan ẹ máa mọ̀ ẹ́ dáadáa. O lè mélòó ló bí Jésù fi àgbélébùú ló bí Jésù. Tó ń sọ fún yín church. Màá sòótọ́ fún yín lálẹ́. Ó lọ pa fún yín. We have two tips. Olè ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì. Ọwọ́ òsì. Olúwa burú ẹ̀. Ìkan ṣàbò. Ìkan kẹ́gbọ̀n ẹ̀.
tó wà ní ọwọ́ òsì ìyẹn kẹ́gùn ẹ̀ àbí tọwọ́ ọ̀tún sọ pé kò Jésù á promise ọwọ́ ọ̀tún ní paradise irọ́ náà pa fún yín irọ́ funfun ṣíjú Mark chapter 15 ẹ̀kọ́ lẹ̀ ẹ̀kọ́ Mark 15 Máàkù 15:32 orí 15 ẹ̀kọ́ tọ́lá ilẹ̀ irọ́ náà pa fún yín. Mark 15:32 MARK. Báńgà ẹ̀ máa gbọ́. Jésù jẹ́ kí Kristi ọba Ísírẹ́lì sọ̀kalẹ̀ láti orí àgbélébùú wá nísinsìnyí kí àwa kí ó lè rí kí a sì lè gbàgbọ́ àwọn tí a kàn mọ́ àgbélébùú pẹ̀lú rẹ̀ wọ́n sì ń kẹ́gàn rẹ̀. àwọn méjì ló mú ìlú àwọn bá ní sínú àwọn ń pa fún wa àwọn wọn ìka báìbù fún wa ní tọpọ lórí wọn ní ká máa ń kà fún wa tọpọ lórí nǹkan tó ti gbà pé nǹkan fi kọ́ wa rí o ẹ̀yin ẹgbà bẹ́ẹ̀ o ní Kùránì ṣe sọ̀rọ̀ kan fún wa nínú Kùránì chapter 2 verse 170 ìgbà tó lọ ń sọ. nígbà tí a bá ń sọ fún wọn pé ẹ tẹ̀lé ohun tí Ọlọ́run sọ. ṣé Ọlọ́run fọ́ nìkan o Ọlọ́run máa fi sáì búyàn ó máa fi sáì ṣé kí ni búyàn. àgbọ̀ Ọlọ́run fẹ́ bú yín ni o. ẹ tẹ̀lé ohun tí Ọlọ́run sọ. ẹ̀jẹ̀ tó lọ́run sọ wọ́n á wí pé wọ́n á sọ pé bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ o àwa ń tẹ̀lé ohun tí a bá lọ́wọ́ àwọn bàbá wa. àwa ń tẹ̀ tábọ́lá àwọn bàbá wa. bẹ́ẹ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn bàbá wọn àwọn bàbá yẹn kò ní làákàyè ọ̀rọ̀ yé wọn wọn kò sì mọ̀nà. kò yé wọn ni kò yé wọn ni tó bá yẹ wọn ní jẹ́ Christian láéláé àwọn náà gbà lọ́wọ́ bàbá wọn àwọn náà gbà àwọn náà tún gbà àwọn náà tún lọ́dọ̀ tẹ̀yìn náà wọn ò lè wádìí rárá wọn kì í kàn jẹta I'm not a Muslim but my father was a Muslim mi ò jẹ́ Muslim bàbá mi jẹ́ Muslim ò irọ́ mo rí conviction nínú Islam ṣe dúró mo rí conviction mo rí tán bá ń bá mu ni ṣé nígbà mi yẹn máa wò pé ṣé o lè jẹ́ ọ̀nà ṣá ṣé o lè jẹ́ irọ́ ó lè jẹ́ kó ọ̀nà ni ó lè jẹ́ kó ọ̀nà ni náà lè fi kẹ́mi pé Ọlọ́run jẹ́ kí n rí báíbù tán mo rí tán yányán ni ó mà ṣe o mo ṣe wẹ́ tó máa lóun báíbù máa fèsì wọn náà mo ṣe ń wá ó dùn mí gan mi ò rí wọ́n máa ń sá fún mi ni. ṣé o náà ẹ kú iṣẹ́ Olúwa. àwọn yẹn jà rẹ̀. ọ̀fọ̀ sọ̀rọ̀ kan ẹ dúró sá mo rántí kankan ni. fẹ́jà ọkẹ́ sáré ọ̀sìn yìí náà fẹ́jà ẹ̀sìn kankan ni. ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn tó dáa gan ni. ẹ̀sìn ẹyọkan náà ni kò àbí? bẹ́ẹ̀ ni ẹyọkan ni. èyí ṣe tó jẹ́ wípé àátẹ̀yẹ̀pẹ̀ àwo mi àwọn tẹ́sí bíù àájò nǹkan kò ń ṣara ẹ̀sìn Ìsìlámù kí ló wá fà á. kò ń ṣara ẹ̀sìn rárá. ó wọ́pọ̀ kò ń ṣara ẹ̀sìn ìwòsàn ní wọ́n lọ kọ́ yìí ni yóò sínú ẹ̀sìn rárá ìlànà ìwòsàn ní oníṣègùn lè jẹ́ àáfà kò sọ́ di kèfèrí o kí ọjọ́ oníṣègùn kó máa wọ́ egbò kò sọ́ di kèfèrí tí o bá ti bọ̀ ọ̀ṣà tí o dẹ̀ gbé ìyẹn ìyá lọ wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ ìyẹn ti di èèwọ̀ kí wọ́n máa gbòjì ẹ̀dí kó mọ̀ pẹ́yìn tó dájú torí kó ọmọkùnrin ró fún ìyàwó ẹ̀ ṣẹ́ṣẹ́ ń bẹ̀. kò ṣẹ́ṣẹ́ ń bẹ̀. ṣe dúdú wíwẹ̀ ńkọ́. kò ṣẹ́ṣẹ́ ń bẹ̀ tí o bá ti jẹ́ gbówẹ̀ fún àwúrí ìyẹn lẹ́ṣẹ̀. ìyẹn lè wẹ́ ṣe dúdú náà nọ́mbà ọṣẹ tó máa ń ṣára lọ ṣe dúdú àmì ìjẹ́ láìsọ ṣe dúdú kan bọ̀ tí mi ò ń fẹ́ lò táwọn máa dán yọ̀yọ̀ ọṣẹ dúdú da gan. láì fi nǹkan kún. ọ̀ká ṣe máa lọ wá ewé káwọn fi ọṣẹ àwúrí ọṣẹ ìtajà géèmù nìyẹn géèmù ni kò sí ọ̀gá bẹ̀ ọlọ́wọ́ géèmù ni kò sí ọ̀gá bẹ̀ géèmù dey play. I think I'm okay now. Me I'm not okay now. mi ò tí wà òkè ìṣẹ́jú kan ó kọ̀rọ̀ kan. alright Zari. ṣé lóòótọ́ ni pé n fẹ́ sáré kọrin kan tẹ́ máa ń gbé dáadáa wọ́n ní mo fẹ́ kí n dá. dàbí
fẹ́ kí n dàbí bàbá tó ń bọ̀. So nípa ẹ̀sìn kìrìsìtẹ́nì tí wọn ò rí tí gbàgbọ́ wọn tó dúró lórí kìrìsìtẹ́nì pé wọn ò rí ní pé onírìkìtì oníwà búburú orin yẹn ò burú jù yàtọ̀ sí wípé a fẹ́ fi ọlọ́rọ̀ oríṣiríṣi. ibi tó ní lórí burú wọn ní irọ́ wà ń bẹ̀. ok o lẹ́mìí. irọ́ tó wà ń bẹ̀rẹ̀ ó ní ẹ̀jẹ̀ tó kọ àwọn ayọ̀rọ̀ ọbẹ̀ fún yín. mo fẹ́ kí n dàbí Jésù nínú ìwà pẹ̀lẹ́. irọ́ ọbẹ̀ rẹ̀ kò sẹ́ni tó gbọ́rọ̀ bínú lẹ́nu rẹ̀ lẹ́kọ̀ọ́ rí. ṣé Jésù wá bínú bí tẹ́ ẹ ti rí. bàjẹ́ fún ọlọ́rin yẹn. ok ẹ ṣe ó yá ibi tó ti bínú dà. bá a kọ́kọ́ gbé kan wá. èwo. ẹyọ tó máa ní ègbé ni fún ẹ kí ni ìtumọ̀ ẹ. wọ́n máa sọ pé ègbé ni fún ènìyàn. ègbé ni àbádùá. ìjà adákẹ́ jọ. ọ̀rọ̀ ègbé kan sọ pé ègbé ni fún ẹ̀gbọ́n ègbé ni fún ẹ. àdúrà ni àbí. mi ò mọ. ẹ jẹ́ àdó ẹ dákẹ́ náà ẹ jẹ́ ràn yín lọ́wọ́. bá mi lọ Deuteronomy chapter 28 verse 16, 17, 18 káwọn tó pè légbè. bí ọ̀rọ̀ tó dàbí tó dára ẹ̀yà gbọ́. yóò sì ṣe verse 16. ègún ni fún ọ ní ìlú. èpè ni fún ọ nílùú. ègún ni fún ọ ní oko. ègún ni fún ẹ ní oko. ègún ni fún àgbò rẹ. ẹgbẹ́ pè ní owó kìíní yẹn. tẹ̀síwájú. ègún ni fún àgbò rẹ. bẹ́ẹ̀ni. àti ọpọ́n ipò àkàrà rẹ. bẹ́ẹ̀ni. ègún ni fún ọmọ inú rẹ. bẹ́ẹ̀ni. àti èso ilẹ̀ rẹ. ó tó ṣé tó máa gbé ègbé ni fún yàn èpè burúkú ló ń jẹ bẹ́ẹ̀. ẹ tó máa sọ kí kan wọ́n á ní ègbé ni fún ọmọ ọ̀dọ̀ náà tí ó ṣe kíní kan. ajé. ẹ mọ̀ kékeré kan ẹ pé nígbà tí Jésù fẹ́ ṣẹ́ ìpè tó fẹ́ sọ ọ̀rọ̀ pé tó máa fi hàn ó ní ègbé ni fún ẹ̀gẹ́ tí ní Matthew chapter 11 kọ́ni bàtà wọn jẹun lórí tébù tó ní bí èmi bí wọ́n á ní ègbé ni fún kíní kan tá a ti bá sẹ́rẹ̀. mú ọmọ ènìyàn. yeyeye. now Jésù á sọ̀rọ̀ kan nínú Matthew chapter 23 verse 17 and 18 ẹ̀jẹ̀ àjákòwé yẹn ẹ̀já fún ìgbélẹ̀ náà kí ló wí. Aji, please, before you read that passage, chapter will read here. Matthew 23. wọ́n lè fẹ́ kà ní ọ. No, chapter ìtumọ̀ kọ́kọ́ kà náà bí. yes, Deuteronomy chapter 28. 28. Verse 16. Can you just start from 26? 26 ìbẹ̀rẹ̀ nìyẹn. 16 ló ti ka ẹ 16. 16 mo ti kà o. 16. Okay, Kadati 14. lára ṣẹ́rí ti pọ̀ ẹ̀yà mọ̀ mọ̀ ẹ̀yà There's something I want to ẹ̀ ń mú ń bọ̀ sẹ́ mú Sorry, you see, mú ń bọ̀ ẹ̀ dúró mú ń bọ̀. hold on, Daddy. mo ti ká gbé ẹ fẹ́sọ̀ tó wà níbẹ̀ fún yìí. Mo ń lẹ́yìn ni. ẹ nà ó. Kì í ṣe bíbá ìlú yẹn kì í tilẹ̀. ẹ ṣe o. But mo ń kọ́ ọgbọ́n mo kọ́ ni. Ṣẹ́rí kan tí mo ń béèrè ni wípé. ó yá kà 14. ìwọ kò sì gbọ́dọ̀ yà kúrò nínú gbogbo ọ̀rọ̀ tí mo pa láṣẹ fún yín ní òní sí ọ̀tún tàbí sí òsì láti tọ̀ ọlọ́run mìíràn lẹ́yìn láti sìn wọ́n. verse 15 yóò sì ṣe bí ìwọ kò bá fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ láti máa kíyèsí àti ṣe gbogbo àṣẹ rẹ̀ àti ìlànà rẹ̀ tí mo fi lélẹ̀ fún ọ ní òní. Ǹjẹ́ gbogbo ègún wọ̀nyí yóò ṣẹ sórí rẹ yóò sì bá ọ. Wow. Ègún ni fún ọ ní ìtọ́tọ́. Wow. Ọlọ́run a máa fún ẹ ní iṣẹ́ ṣe ẹ̀ ní jábọ́. Àmín. Ṣé rí ọ̀rọ̀ Ọlọ́run mi ò tó
yìí. náà lè sọ dáadáa. ṣùgbọ́n àwọn nǹkan kan wà tí ó kù káàtó láti ọ̀dọ̀ àwa pásítọ̀ wá sí ọ̀dọ̀ àwa imam or sheu. tí a bá fẹ́ mọ̀ nípa Gbénga ẹ má mú níbi tó dé báyìí ẹ mú níbi ìbẹ̀rẹ̀ ẹ lè mọ nǹkan tó gbé Gbénga yẹn dúró. The word of what my Alhaji read now, that's why I flash back to go and read it in 16. I mean 14, 15 and 16. Ṣé rí ọ̀rọ̀ tí Jésù sọ níbẹ̀ yẹn? Jésù kọ Ọlọ́run. Ọlọ́run. Ó ní ìwọ má ṣe ya Ọlọ́run mìíràn. Ṣé sábẹ́ òun ló ṣe fún ọ ní curse which is curse ègún. Òun kọ́. Ìtí mo lọ ọgọ́ nìyẹn òun kọ́. Ó ń bọ̀rọ̀ kan bọ̀ láti verse 1. Èmi ti ká gbé ẹ̀tọ́ ọmọdé fẹ́ bá dà ẹ́ láwọn. Ka verse 1 to 3. Yóò sì ṣe ẹ máa gbọ́. bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ. Ọlọ́run bá mẹ́sẹ̀rì ṣe àdéhùn ni. Pé tó bá gbọ́rọ̀ mi o. Láti máa kíyèsí. Àti ṣe àṣẹ rẹ̀ gbogbo tí mo pa fún ọ ní òní. Ǹjẹ́ Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọ ga jù gbogbo orílẹ̀-èdè ayé lọ. Àdéhùn nìyẹn. Gbogbo ìbùkún wọ̀nyí yóò sì ṣẹ sórí rẹ. Yóò sì máa bá ọ. Yóò sì bá ọ. Bí ìwọ bá fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ ni o. Ṣẹ́gbàdéhùn ni ìbùkún ni fún ọ ní ìlú. Bẹ́ẹ̀ni. Ìbùkún ni fún ọ ní oko. Bẹ́ẹ̀ni. Ìbùkún ni fún ọmọ inú rẹ àti èso ilẹ̀ rẹ àti irú ohun ọ̀sìn rẹ. Olúwa sọ di 13. Níbo wá di 14 Olúwa ń kí wọ́n bẹ̀rẹ̀ kìlọ̀. 14 sí. Ìwọ kò sì gbọdọ̀ yà kúrò nínú gbogbo ọ̀rọ̀ tí mo pa láṣẹ fún yín ní òní. Verse 1 to 13. Má yà kún omi o. Má yà sí ọ̀tún. Má yà sọ́tún. Tàbí sí òsì. Má yà sósì. Láti tọ Ọlọ́run mìíràn lẹ́yìn. Má lọ bẹ́ẹ̀ lómi o. Láti sìn wọn. Láti lọ sọ ìwọ ni o. Yóò sì ṣe. Ẹ wá wáyé lẹ́nu. Kristi a máa kọrin pé Jésù ní máa sìn o. Ọlá Jésù ní máa sìn o. Ọ̀pọ̀ ènìyàn ló ń gbé ta lọ lọ́rùn mi. Jésù dáhùn lọ́la. Òun lè máa sìn. Ojú ló gbé. Ẹ̀jẹ̀ àjọsọ irọ́ ò máa pọ̀ nílé tèwé tàgbà. Ẹni Ọlọ́run fẹ́ máa lọ sódodo. Ohun tó gbé wa wá tàbí débi ohun tó gbé wa wá.